àgbìn òde dáhùn gbà sáàmù jẹ ni mo mọ ọmọ pẹ̀lú wa fún ìlànà wọn nígbà tó wà lójú ogun kan ànábì wa wá nídìí omi ànábì wa tẹ́wọ̀ àwọn àyọjá ìrọ̀lẹ́ ń fà wọ́n jẹ́ pé àgbébọ̀ ní owó ànábì kí ló bí ọ̀rọ̀ oníyẹ̀tẹ̀ gbà yẹn o àmọ́ kí ló bí. wọ́n ní mọ́nì yẹn náà wọ́n nídìí omi ànábì tẹ́wọ̀ ẹ̀ ó yá máa ṣàlàyé lọ́wọ́ ànábì pé máa jáde rọ́ọ̀sì. Kàkàdà ọyọ ojú ẹ̀yọ lójú ogun nígbà tí sọ́jí hàn wọ́n á dá ojú padà rọ́ọ̀sì. Hamza òkè wá ṣíìdì òkè Udu wá ṣíìdì wá tẹ̀lé wọn rọ́ọ̀sì. Ẹnu wa ní kò ṣe wọ́n náà fún àwọn sí àyín. Lọ́wọ́ pápá ní mọ́kà ni wọ́n lọ sí ara àárẹ̀ Hamza. Ebi kan táwọn sọ fún yín nìyẹn. Thank God Ustashi ojú Ustashi ti ń là díẹ̀díẹ̀ wípé àwọn kíní ti ń dùn jù bẹ́ẹ̀ ṣe gbẹ́sìn wá kẹ́ ẹ̀ sọ fún wa wípé Odùduwà ò lè tẹ̀wọ̀n ràn how come téèyàn máa tẹ̀wọ̀n ràn látọjọ́ òfurufú nǹkan táwa náà fi wò pé lóòótọ́ báwo lè máa yẹ tẹ̀wọ̀n ràn àwa ò wá jẹ́ kó wá mọ síbẹ̀ àwa tí wàá wo gbogbo ìwé tẹ wá mú wá fún wa pé nǹkan tẹ sọ nípa ànábì náà ó ti yùn jù ó. Samson yẹn pààyàn 1000 pẹ̀lú igi egungun àmì mo ní igi egungun ó pààyàn 1000 pẹ̀lú egungun màálù. Thank God díẹ̀díẹ̀ ojú everybody máa là wọ́n wá kájò wa ni Thank God Ustashi náà ti ń lo ọpọlọ rí wọn báyìí tẹ́lẹ̀ àlùkùnrin ló bá wọn lò bọ́ǹsì ojú wọn náà ti là ibo ojú làdé yìí